kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, ẹ̀yin ni Ọlọ́run wa. A fi ògo, ìyìn, ọlá fún orúkọ yín. Ẹ̀yin ni ó yẹ láti gba ìyìn, láti gba ọlá, láti gba ògo àti láti gba agbára fún àánú àti ojú rere yín lórí ayé wa, fún oore ọ̀fẹ́ yín tí kò ṣeé fowó rà, fún ojú rere yín tó mọ́lẹ̀ sí wa lára. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Nítorí ẹ tún jẹ́ ká rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹwàá. A sì mọ̀ wípé gbogbo ohun tí ó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ìdílé, nínú ẹbí, nínú ìgbéyàwó, nínú iṣẹ́ ìránṣẹ́, ní ayé Olúwa yóò bá wa mú kúrò lónìí. Àti wípé ọ̀rọ̀ ìní yóò ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé o gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí. Èní ọjọ́ ẹtì, ogúnjọ́ oṣù kẹwàá. Àkòrí o gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí. Àkọ́sórí náà mú nínú ìwé Hébérù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlá. Hébérù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlá. Nítorí nígbà tí àkókò tó ti tó kí ó yẹ kí o jẹ́ olùkọ́, ẹ tún wà ní ẹni tí àwọn ènìyàn yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà, tí wọn kò sì fẹ́ oúnjẹ líle. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wà nínú ìwé Hébérù bákan náà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹrìnlá, ní ti tí ó kà báyìí pé ní ti ẹni tí àwa ti ohun púpọ̀ láti sọ, tí ó sì sọ̀rọ̀ láti túmọ̀, nítorí ẹ yigbè ní ìgbàgbọ́. Nítorí nígbà tí àkókò tó yẹ kí ẹ jẹ́ olùkọ́, ẹ tún wà ní ẹni tí ènìyàn yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà, tí wọn kò sì fẹ́ jẹ oúnjẹ líle. Nítorí olúkúlùkù ẹni tí ń mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo, nítorí ọmọ ọwọ́ ni. Ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà, àwọn ẹni nípa ìrírí, tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàárín rere àti búburú. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Nígbà tí a bá bí ọmọ, gbogbo ènìyàn wà ní àrọ́wọ́tó rẹ̀. A kò retí kí ọmọ náà ṣe iṣẹ́ kankan nínú ilé ẹ̀wẹ̀. Bí ọmọ náà bá ṣe ń dàgbà, a lè máa rán ní àwọn iṣẹ́ kan tàbí òmíràn. Bẹ́ẹ̀ ló ṣe rí nínú ìrìn Kristẹni. Nígbà tí ènìyàn bá ṣẹ̀ṣẹ̀ di àtúnbí, àwọn Kristẹni tó ti dàgbà ni yóò máa bọ́ ẹni náà. Nígbà tí ó bá wá sí ilé ìjọsìn, òṣìṣẹ́ yóò darí rẹ̀ lọ sí ibi tí yóò gbé ọkọ̀ rẹ̀ sí, ibi tí yóò jókòó sí, tí wọn yóò sì máa bójútó ohun gbogbo tó wà ní ìkáwọ́ rẹ̀ àti ohun tí ó nílò. Bí ẹni náà bá ti ń tẹ̀síwájú nínú ìjọ, tí ó sì di Kristẹni tí ó dàgbà, kò ní lè fi ara gbà á pé kí wọ́n máa sin òun mọ́, ṣùgbọ́n yóò fẹ́ láti sìn nínú ilé Ọlọ́run pẹ̀lú. Kristẹni tó dàgbà nípa ti ẹ̀mí yóò di ẹni tó jẹ́ tí ó ń ṣe ojúṣe rẹ̀ gidigidi. Irúfẹ́ Kristẹni bẹ́ẹ̀ yóò yọ̀ǹda àkókò rẹ̀, nítorí ó ti ń gbé fún Ọlọ́run. Ẹ̀wẹ̀, àwọn kan wà tí wọ́n ti ń lọ sí ilé ìjọsìn fún àìmọye ọdún, síbẹ̀ wọ́n sì ń ṣe ohunkóhun mìíràn yàtọ̀ kí wọ́n wá sí ilé ìjọsìn kí wọ́n jọ́sìn. Báwo ni o ṣe lè máa wá sí ilé ìjọsìn láì ní ojúṣe gidi tí ò ń ṣe nínú ibi ilé bàbá rẹ̀ tí ò ń lọ? Nígbà tí àwọn kan bá wà tí wọ́n ń ronú nípa ohun tí Ọlọ́run lè ṣe fún wọn, Kristẹni tí ó ń dàgbà nípa ni yóò máa ronú ohun tí òun lè ṣe fún Ọlọ́run. Ju ṣíṣe iṣẹ́ fún Ọlọ́run, Kristẹni tó ń dàgbà nípa ti ẹ̀mí máa ń fẹ́ láti fi fún àwọn nǹkan ti ìjọba ọ̀run. Gẹ́gẹ́ bí Paul, kò kọ̀ láti ná ohunkóhun, kódà ara rẹ̀ pàápàá, fún ìtẹ̀síwájú ìjọ Ọlọ́run. Nígbà tí àwọn yòókù jiyàn bóyá kí wọ́n san ìdámẹ́wàá tàbí bẹ́ẹ̀ kọ́, Kristẹni tó dàgbà nípa ti ẹ̀mí yóò fẹ́ láti fi gbogbo ìdá 100 owó oṣù rẹ̀ fún Ọlọ́run. Kristẹni tó dàgbà nípa ti ẹ̀mí kò ní nǹkan nípa ti pásítọ̀ o, kò ní kùn nígbà tí pásítọ̀ bá wí pé a ní àìní kan tí a fẹ́ pàdé nínú ìjọ. Kódà irú rẹ̀ ni yóò jẹ́ ẹni àkọ́kọ́ láti yanjú àìní náà. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, arákùnrin olówó kan wà tí ó máa ń fi fúnni lórí àwọn iṣẹ́ àkànṣe ilé ìjọsìn, tí ó sì tún ràn wá lọ́wọ́ láti bójútó àwọn tí kò lè fi fúnni nípa
ti owó, ṣùgbọ́n wọ́n ń ṣe iṣẹ́ agbára. Lọ́jọ́ kan, àdédé rí tí ó bọ́ aṣọ rẹ̀ tí ó sì darapọ̀ mọ́ àwọn tí ó ń ṣiṣẹ́ agbára. Pẹ̀lú ìyàlẹ́nu a béèrè pé kí ló dé? Ó wí pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ sọ fún mi, arákùnrin kú iṣẹ́ o. Àwọn tí ó ń ṣe iṣẹ́ náà ni yóò gba èrè tí ìwọ kò ní gbà. Ṣiṣẹ́ ìfifúnni pẹ̀lú owó, àsìkò àti okun láti sin Ọlọ́run jẹ́ díẹ̀ lára àmì pé ó dàgbà nínú ẹ̀mí gẹ́gẹ́ bí Kristẹni. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ó dàgbà nínú ti ẹ̀mí bí? Ǹjẹ́ ó dàgbà nínú ti ẹ̀mí bí? Oore ọ̀fẹ́ tí a ó fi máa dàgbà sí nínú ti ẹ̀mí, Ọlọ́run yóò yọ̀ǹda fún wa. Bọ́kọ̀ bá lọ sókun tó lọ sọ́sà, a padà sí ilé èbúté. Bí tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣe kíkà ti èdè sí, bá tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.